few weeks ago àwọn bandits wọ́n wá sí ẹ̀dá oníyọ̀ ní Èkìtì wọ́n wá invade Èkìtì state wọ́n gbé pastor. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. few weeks ago àwọn bandits wọ́n wá sí ẹ̀dá oníyọ̀ ní Èkìtì state wọ́n wá invade Èkìtì state wọ́n gbé pastor wọ́n pa pastor yẹn wọ́n dẹ̀ kó àwọn ọmọ jọ wọ́n kó wọn lọ. now mo wá post nípa ẹ̀ bọ̀bọ̀ kan wá sí under comment section mi ó ní kí n máa bọ̀ nìbàdàn pé Èkìtì ò safe mọ́ pé ní nǹkan mo dẹ̀ sọ fún gbàyẹn pé ṣòro pé Ìbàdàn safe ju Èkìtì. now Ọ̀yọ́ state nísìnyí báyìí wọ́n lọ sí Ọ̀yọ́ state wọ́n ti lọ kó àwọn ọmọ school sí báyìí wọ́n ti lọ gbé mọ́tò principal sí báyìí wọ́n ti pa èèyàn méjì. we are too senseless in country tó yẹ pé a ti máa ń believe wípé tí ò bá ti ṣẹlẹ̀ sí mi ẹ jẹ́ ká máa cash cruise ẹ ká máa cash cruise tí o bá ti ṣẹlẹ̀ sí ẹ wọ́n máa ń sọ kínní kan there is this one particular adage wọ́n máa sọ wípé every other dead person is like a log of wood when the person is not your relative. gbogbo anybody tó bá rí tó bá pé òkú tó bá rókú báyìí òkú kàn máa ń dàbí igi lójú èèyàn ni tí o bá ti ń ṣe mọ̀lẹ́bí ẹ tó bá rókú tó sùn sílẹ̀ báyìí á kàn dàbí just log of wood bí igi lásán ló ṣe máa rí o ò ní emotion ò ní feelings fókun yẹn torí pé kò ń ṣe mọ̀lẹ́bí ẹ bọ̀ tó bá jẹ́ kí mọ̀lẹ́bí tó bá kọ́ ọmọ tó bí nínú ara yẹn tó bá yẹ kí mọ̀lẹ́bí tó bá yẹ àbúrò ẹ̀ tán bí tẹ̀lé àbí ẹ̀gbọ́n ẹ̀ ni wọ́n fìbọn fọ́ orí ẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ máa run through veins ẹ̀ ẹkún máa gbọ̀n ẹ̀ but gbogbo yín máa ń ṣeré òṣì ní social media torí pé kò tí ì kan ibi ò tí ì kàn yín gbogbo nǹkan lẹ́lẹ̀ máa fi joke now wọ́n ti gbé ẹrù wọ́n ti gbé dé Ọ̀yọ́ state ní síbáyìí bandits invaded Ọ̀yọ́ state. All this news àwọn proper media àwọn main media they will not distribute it wọ́n ní sọ̀rọ̀ nípa ẹ̀ because the media is controlled. bìtẹ̀ bára yín nìyẹn ẹ kúrò ń bí o wọ́n ti wọ Ọ̀yọ́ state àwọn tó sì kó lọ ní ẹ̀dá oníyọ̀ wọn ti release wọn ní Èkìtì wọn ti release wọn bọ́n yẹn ń ṣe ní Kwara náà nìyẹn gbogbo àwọn tó ń kó lọ náà yẹn gan mélòó náà ti release lára wọn. wọ́n ti wọ south west nìyẹn south west wọ́n ti ń wọ south west ìṣẹ́jú mẹ́rin náà fún máa dé kùn sí wọ́n ti wà ní Ọ̀yọ́ state àbọ̀ Ọ̀yọ́ state kọ́ ló tẹ̀lé àbí àbọ̀ Ọ̀yọ́ state àwọn kọ́ ló tẹ̀lé Lagos state. ẹ ṣáà máa cash cruise báyìí kẹ́ everybody máa argue kẹ́ máa campaign kiri. tó o bá pín fídíò yìí bó ni wọn náà ṣe mọ̀ pé irú nǹkan báyìí ti wọlé ilẹ̀ Yorùbá ilẹ̀ Haúsá nìkan láti ń gbọ́ tẹ́lẹ̀ ó ti ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá náà nìyẹn. Gọ́vnà Ṣèyí Mákindé ẹ má sùn bàbá sì dákọ tẹ̀yìn tí ẹ̀yin tẹ́ fẹ́ gbọ́ pa àwọn ti gáàsà kẹ́yìn létí lọ DSS lè mọ́ fi wáyàn kiri lábẹ́ òrùlé yín làwọn Fúlàní ẹ̀sùn gọ́ọ̀mẹ̀ntì lọ́ọ́ yàwọ́ búrọ́nù communities tẹ́tí lọ́ọ́ kó yàn lọ Gọ́vnà Ṣèyí Mákindé ẹgbẹ́gbèsẹ̀ Ọ̀yọ́ state wọ́n ti nísìn Kwara sẹ́mọ̀ nǹkan tó ti ṣe fún Kwara gbogbo àwọn community kan náà ti lé àwọn Fúlàní ẹ̀sùn náà ti lé ẹkún community yẹn sẹ́mọ̀ pé Usman Dafodio ọmọ jogun gba ọmọ jagun gbalẹ̀ ni nísìnyí irú àwọn community tó ti lé kó bẹ́ẹ̀ sìn ṣe pé àwọn Fúlàní ẹ̀sùn ti lọ take over abẹ́ báwọn wọ́n ti gba community yẹn nu díẹ̀ ṣé láwọn Ọ̀yọ́ state náà Ṣèyí Mákindé ẹ̀yin náà tó káwọ́ gbéra ẹ̀ mọ̀ sùn ìwọ tó bá jẹ olórí Nàìjíríà tẹ́ bá ti ṣe tí ò dá lábẹ́ òrùlé rẹ̀ tá bá pariwo rẹ̀ ta kò yẹ kó o bínú ó yẹ kó o understand kó o rẹ̀ gbọ́ ni tó bá ṣe dáadáa àkè tó bá sì ṣàìdá náà yẹ ká pariwo rẹ̀ ta pé àìdá ń ṣẹlẹ̀ lábẹ́ òrùlé rẹ̀ kì í ṣe kó yẹ kó mọ̀ bínú. Nigeria government ò gbé ìròyìn aburú mọ́ sí ètò dùn náà sọ fáwọn aráàlú àwa ti sọ àwọn online radio lélẹ́yìí lánàá òde òní náà kóyàn lọ ní Ọ̀yọ́ state ní school wọ́n dẹ̀ pa teacher bá ń pín fídíò tó bá wù ọ́ kó rí fídíò kó wọ́ ọ̀tà kì í ṣe gbogbo alámọ̀ ṣe comedy kì í ṣe gbogbo alámọ̀ rẹ́rìn kì í ṣe gbogbo alámọ̀ ní àmọ̀ prank confam làwọn sọ reality tẹ́ láì kó dẹ̀ share follow. ẹjọ́ kí ni ṣe gọ́ọ̀mẹ̀ntì wa. kí ni iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì wa ní Nàìjíríà nínú ṣe ti gbà mí wo fídíò yẹn tán ṣe ti wò tán ẹ wo màmá oní màmá èrò principal ẹ wo arúgbó màmá yẹn kò jẹun yóò ló ṣe gùn lọ́rùn báyẹn ìyẹn nìkan kọ́ ló dùn ló wọ́n ti kó àwọn àti àwọn ọmọ school látijọ́ Friday àdẹ̀gbọ́n kankan wọ́n ti kó wọn lọ́nu gbó ẹjọ́ kí ni iṣẹ́ Minister of Defence
ẹ jọ̀ọ́ kí ni iṣẹ́ inspector general of police, ẹ jọ̀ọ́ kí ni iṣẹ́ president wa Tinubu, ẹ jọ̀ọ́ kí ni iṣẹ́ Ṣèyí lórúkọ gómìnà wọn ní Ọ̀yọ́ state yìí náà, Mákindé kí ni iṣẹ́ Mákindé tí wọ́n fi kó àwọn ènìyàn, àwọn Àmọ̀tẹ́kùn tẹ́ ẹ kó síta kí ni iṣẹ́ wọn tí wọ́n fi kó gbogbo wọn lé ìwé mọ́ yín lọ́wọ́ tẹ́ ẹ fi rí wọn gbà láti Friday, wọ́n ń sanwó every month lẹ́gbàá location fún security fún everything láti fi ṣe gbogbo nǹkan tó ní kẹ́ ṣe. ẹ lo àwọn youth ń pariwo káàkiri kò ṣiṣẹ́ ẹ lè employ àwọn youth kí wọ́n lọ jẹ́ security fún àwọn schools kí wọ́n train wọn bó ṣe máa yìnbọn, wọ́n wá kó àwọn ọmọ school tó bá jẹ́ àwọn ọmọ tí yín kọ́, tó bá jẹ́ àwọn ọmọbìnrin yín kọ́, tó bá jẹ́ àwọn ọmọkùnrin yín kọ́, tó bá jẹ́ ìyàwó yín ni Mrs. Alamu tí wọ́n gbé, tó bá jẹ́ ìyàwó yín ni àwọn tíṣà tó kó, tó bá jẹ́ ọkọ yín ni àwọn tíṣà tí wọ́n kó, ṣé ẹ máa fọwọ́ lẹ́rọ̀ tẹ́ ẹ máa wò ẹ̀yin ìjọba wa ẹ̀yà ká ọ gbogbo owó tẹ̀ ń gbà àárín tẹ́ fi ń ṣe security kò sí, búlẹ̀tì kò sí, ìbọn kò sí, ọlọ́pàá kò sí nǹkan kan. ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà ẹ dìde ẹ jọ̀ọ́ ẹ wo orí ìkúnlẹ̀ ni mo wà yìí, àwọn ọmọ yẹn wà nínú igbó ní Ọ̀yọ́ state, ibi tó máa wà ò lè ju Ṣakí sí Ọ̀yọ́ náà lọ nínú igbó, ẹ bá wa lọ gbà wọ́n sílẹ̀, ẹ ṣàánú abiyamọ, ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ kí Nàìjíríà ó kú, ẹ má jẹ́ kí Nàìjíríà ó ẹ jọ̀ọ́ gbogbo abiyamọ tó bá ń gbọ́ ẹni sọmọnù, ẹ bá mi máa táàgì president Tinubu, ẹ máa táàgì minister of defence, ẹ máa táàgì disu inspector general of police, ẹ máa táàgì Ṣèyí Mákindé, ẹ jẹ́ kí wọ́n lọ bá kọ́ àwọn ọmọ wa o. níjọ́ Friday tó kọjá yìí ìjẹta ni wọ́n jí àwọn ọmọ yẹn kó nílé ìwé school orílẹ̀ orí ilé àbí orí adé local government ní Ọ̀yọ́ ni wọ́n ti kó àwọn ọmọ yẹn, wọ́n dẹ̀ wà ní kidnappers den látijọ́ Friday. àwọn ọmọ secondary school àti teacher àti principal àwọn Mrs. Aremu ni wọ́n ti jí gbé o. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ bá mi táàgì mi President Trump, ẹ táàgì President Trump o, ẹ jẹ́ kó wá gbà wá ìkúnlẹ̀ abiyamọ o, ẹ gbà wá lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n ti kó wa tán. ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì ẹ yẹ máa kó wa lọ sí òkè òkun mọ́, ẹ jẹ́ kí wọ́n kó àwọn ọlọ́pàá síta, àwọn youth tí wọn ò níṣẹ́ tó ń lọ káàkiri, employ wọn, ẹ sanwó gidi, ẹ jẹ́ kí wọ́n lọ máa ṣọ́ schools, kọ́ máa ṣọ́ hospital, kọ́ máa ṣọ́ àwọn agbègbè wa, tí ọlọ́pàá bá tó, tí ìbọn tó, tí àwọn nǹkan tí wọ́n fẹ́ fi jà bá tó, wọn ò ní máa wọlé kó máa gbé wa lọ́mọ gbé wa láyà. ẹ̀yin abiyamọ ayé o, ẹ dìde o, ẹ rí pé ẹkún ni mò ń sun, ní sunkún lórí ọmọ lórúkọ Jésù. ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká táàgì gbogbo tó bá yẹ ká táàgì, kí wọ́n wọnú igbó lọ níbikíbi táwọn pípù yẹn bá wà, kí wọ́n lọ bá wa gba àwọn ọmọ wa jáde àti àwọn tíṣà wa àti principal àti gbogbo ènìyàn. ẹ jọ̀ọ́ ohun búburú ò ní kàn yín o, ẹ ò ní fọwọ́ gbọ́mọ sí o, ọwọ́ yín ò mà ní jábọ́ o, lórúkọ Jésù mo gbàdúrà fún gbogbo abiyamọ ayé, ẹ ò ní sọkún lórí ọmọ. ẹ bá mi táàgì gọ́vnọ̀ Mákindé kó lọ káàkiri kí wọ́n rán àwọn ènìyàn sínú igbó yẹn. àwọn sójà kí ni iṣẹ́ wọn? kàkà káwọn sójà ṣiṣẹ́, àwọn pọ́tébù àwọn eléré ni wọ́n máa tẹ̀lé káàkiri, náà máa ṣe security fún àwọn tó yẹ kó wà nínú forest, kí wọ́n máa bá wa tọ́jú agbègbè wa kí ogun má tẹ̀yìn ìjà wa. àwọn eléré, àwọn celebrity náà máa tẹ̀lé káàkiri. ẹ jọ̀wọ́ ẹ bá mi táàgì president Tinubu, ẹ táàgì CAN president, ẹ táàgì governor Ṣèyí Mákindé, ẹ táàgì minister of defence, ẹ táàgì inspector general of police, ẹ táàgì commissioner of police Ọ̀yọ́ state. àwọn ọmọ wọn wà nù gbó, àwọn ọkọ tó ń ṣe fún wọn báyìí ẹ jẹ́ kí wọ́n lọ gbà wọ́n lẹ̀ látijọ́ Friday ni wọ́n ti jí wọn kó. ẹ ò ní sọ̀rọ̀ nù o Nàìjíríà. Ọ̀yọ́ state this one no be ṣeré o, this one no be ṣeré kaibia o, this one na reality wetin dey happen inside Ọ̀yọ́ state. my people una know say on Friday kidnappers enter schools inside Ọ̀yọ́ state, 3 schools at once. They kpai principal of one school, they pack principal, they pack teachers, they pack children from these schools, or these 3 schools where they attack, so enter bush. Now these kidnappers don't come release videos of these children where they cry inside bush, plus their principal, they cry, they beg Nigerians right now, say maybe they come to their rescue. Oyo state, this one not be shere o. Bandits, Fulani Esme where they pack people, they don't enter Oyo state o, they don't they operate o. After Kwara na Oyo, after Kwara na Oyo, this one na reality. E don't set in. Ibadan people make una shine una eye well. They don't land though. They land. They got 3 schools for one day. Now they enter. So children they cry. I watched this video and I was crying. They pack both children with the KG. Children with the care inside school. They pack them. Inside your state, he don't set oh. My Yoruba people shine your eye well. Our own dear freedom fighter, Chief Sunday Igboho. You don't hear say since on Friday they don't pack your people enter bush.
Oyo State children, school children, primary school children, na them they pack them enter bush with their teachers and their principal, their proprietors. They inside bush right now. They are crying for government to come to their aid. They are crying for CAN to come and rescue them. Chief Sunday Igboho, the freedom fighter. Now your state be this, or your state now this one for Shelley. Please see to it. Please go after these people in the bush and rescue these children with their teachers and bring them back to our society. Freedom fighter Chief Sunday Igboho, you don't hear them since on Friday. You don't manage to enter bush. I mean, you don't drop on this freedom fighter as you pick APC, so you don't go do any freedom fighter again. This one at your state, you take up or your state need your help right now. Boko Haram, bandits, they don't enter your state. Come base your people. Children, little children are crying for help. Chief Sunday Igboho, please come to their rescue. Dear freedom fighter, please, we need your help right now. Náà la kíkì máa sẹ́ni gbogbo wa. Àti láti bí sí ibi yẹn sólà sálẹ̀ wọn. Ìbọn dáhùn. Àwọn ọmọ fi máa sẹ́ni ilé àwọn ọkọ̀ náà. Bàtà yá àwọn sójà àtàwọn ọdẹ náà wá padà. Wọ́n àtọ́jọ́ ń yin ìbọn gidi. Ìbọn gidi. Láti fọ́tà ni wọ́n láti ẹ̀wọ́ kí ní ọ̀sẹ̀ lábúlẹ̀ ẹlú àwọn Fúlàní tí wọ́n kó lọ. Wọ́n láì lárí. Wọ́n bẹ́ẹ̀ náà sójà àti mo gbé lẹ́yìn máa láwọn padà. Ó ní èsì máa ń yín káyọ̀, ó ní ehè ní máa ń yín. Ó ní gbúmù, ó ní gàmú ìbọn náà ni, ó ní kẹsẹ̀ ọ̀kan ní wọ́n jáde. Ó ní kéhe ló. Ó ní ehè náà bẹ́ẹ̀. Ó ní bọ́n ti rí. Wọ́n ní kẹsẹ̀ àwọn Fúlàní. Àwọn bá dí. Wọ́n náà kókó wa. Pé àwọn kókó wa àwọn bá dí tù. Instrumenti yẹn. Àwọn yìí ìbọn gidi ní orí ló kó adé lílé lórí wa. Kódà ó di bẹ́ẹ̀ ní lápá àti ìfẹ́ báyìí. Nínú àwọn ọdẹ kẹ́kẹ́ tí ìdìbò bọ́ lọ́wọ́ àwọn ọdẹ kan bẹ́nu gbó báyìí. Àwọn ọmọdé kẹsàlẹ̀ dáhùn fún àti àyàtọ̀ sùkúù ya ọta àyíṣòkòtò ọmọ kékeré kan tó ti jà ti yọ sọnù. Mothers are crying, fathers are crying, family members are crying, looking for their children, their little kids. Please, for the love of God, when will all of this end? Every time there is always one abduction or the other, and I don't see anything being done about it. I watched the video this morning. This woman was in tears. She said her 2 children were part of those kids that were abducted. Since Friday, today is Sunday. I've not heard anything. Please, what are they doing? I saw a video of one of their principals that was released, and this woman was making the video from the bush, begging the president, begging everybody that is in high places to please step in on this matter. Those were little kids. They said they abducted kids from 2 different schools on the same day in the same state, Oyo State. One at Yewata Community Grammar School, one at Elesile or something. I'm sorry, see me, but pronounce it that. Please. You see these security issues that is happening in Nigeria is becoming so alarming. Nobody is safe anymore. And if we continue to keep quiet, one day to get to you and I. So that is why we need to start speaking up now, because some people, once it doesn't affect them, they don't see the need to speak up. Please, to your long. Kids are innocent. What did these children do? The only mistake is they came to a country where they don't value human lives. These little children went to school. They said it was around 9:30 a.m. in the morning on Friday. These armed men got into their school. They carried the teachers. They carried the principal. They carried the students. They said some parents were even at the door, the ones that just dropped their kids off. They packed them as well. We are begging. Please, for the love of, those videos are scary. Those videos that I've watched, they are very, very scary and sad. We are imploring everybody that can wade in into this, that can please step in. Those children, they need to be brought back alive to their family members. The same way we've been shouting about Kano, Kaduna, Sokoto, and the likes, Bauchi and the likes for a very long time. It has gotten to the southwest. You see now, nowhere is safe anymore. It is everywhere now. Armed men are kidnapping kids. They are carrying teachers. They are carrying everybody. Where is safe anymore? We are begging, please. Community Grammar School. That's where it happened. 2 schools in Oyo State on Friday. Ejo. This is very sad. I'm from Ibadan today. The people of the young people came to our school
and we are being kidnapped, both the teachers and the children. We are all here. We need help from the federal government and the state government, both the church, First Baptist Church, Yawata, and the ẹ̀yin fásitì o ọlọ́run jẹ́ ká bọ́ sọ́wọ́ ajínigbé àti ajínipa gómìnà wa nípínlẹ̀ ọ̀yọ́ ẹ dákun ẹ ṣàánú fún wa pírẹsidẹ́ǹtì wa ẹ dákun ẹ bá wa tètè wá nǹkan ṣe sí kinní yìí ẹ jọ̀ọ́ ẹ wo ọmọ tíyà yìí gbé ẹ wo ìyá yìí gbogbo wọn ti ń kígbe fún àánú ìjọ jímọ̀ ni wọ́n lọ jí wọn gbé ìyẹn fẹ́ lọ sùn gan láṣálẹ́ pẹ̀lú ẹ̀rù bíbà ọkàn gan ò tiẹ̀ balẹ̀ mọ́ kí ló dé ìwọ Ọlọ́run ṣàánú fún wa gómìnà wa Ṣèyí Mákindé ẹ jọ̀ọ́ ẹ tètè bá wa wá nǹkan ṣe sí ẹ wo ọmọ tó tiẹ̀ tó gbé sẹ́yìn ẹ wo àwọn èèyàn pọ̀ níbẹ̀ yẹn ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ bá wa tètè jẹ́ kí fídíò yìí débi tó yẹ kó dé Ọlọ́run ṣàánú wa má jẹ́ ká bọ́ sọ́wọ́ ajínigbé má jẹ́ ká bọ́ sọ́wọ́ ajínipa má jẹ́ ká jáde lékú lọ́wọ́ nǹkan tá à ń jẹ là ń wà má jẹ́ ká pàdé tí ó jẹ wá níbi tí èrò tí ìrówó owó tó fẹ́ fi jẹun gẹ́ ṣé ìbẹ̀ ní sọ máa wá owó tó fẹ́ lọ fún àwọn ajínigbé Ọlọ́run. Security situation at the local government area, the abduction of some teachers and school children, and for our troops, our service commanders, and few wounded both soldiers and hunters and other operatives. They are recovering fully, and the government will continue to take responsibility for ensuring that they fully recover and look after their medical bills. What we know right now is that 7 teachers in all are involved, were abducted, and unfortunately we got a video this morning that one of the teachers, I understand that the maths teacher, was killed by the terrorists this morning. Of course, our prayers are with the family. We have decided that we will adopt not just the kinetic approach. There's been a lot of threats. There's been a lot of our leaders and elders, religious elders, especially the Baptist convention, because one of the schools involved is a Baptist school. I want to appeal. We are not taking this lightly. I want to appeal to everybody, citizens, residents, in particular of the local government and the rest of the Oyo states. I want to appeal that we're doing everything within our power to ensure that this we resolve quickly and we bring our children back safely. But it is a very difficult and challenging situation. So please, there may not be quick fixes, but we will continue to endeavor to push ourselves to the limits to resolve this quickly. And we will be briefing the press every evening, starting from this one tomorrow until more information becomes available. So that's where we are right now. If you have any questions. I'm from Ibadan. I'm working at First Baptist Church Ogbomoso, Yawota area. Yesterday, the people came to our school, and we have been
kidnap both the teachers and the children. We are all here. We need help from the federal government and the state government, both the church, First of all, when this thing will stop, maybe they kidnap people for Nigeria. When it will stop, can you imagine? As I wake up this morning, the first video I will see for Lekon King post now this Ogbomoso kidnapping. They kidnap the principal also. The funniest part is say these people they kidnap, they still there inside that Oyo. They still there inside that Ogbomoso side. They never come for that because they know they go use motor car. They still there around that place. See life. Níbi tẹ́ ká ti máa jà fúnra wa ká máa sọ̀rọ̀ pa pé wọ́n máa jiyàn gbé wọ́n ṣe gbọ́n ṣá ẹlòmíì wà tẹ́ pé ó ṣe bẹ̀rẹ̀ kárí ni o go and vote gbogbo yín kígbe torí pé ẹ fẹ́ kọ́ fún yín bí ISA àbí kọ́ fún yín ní post kan ibi tẹ́ ká ti sòótọ́ ọ̀rọ̀ ẹ̀ ní sòótọ́ ọ̀rọ̀ ń bẹ̀ just look at it ìyá oníyà okay e no concern you torí pé ìyá ẹ̀kọ́ tàbí ẹ̀kọ́ make I tell una something you go later enter Lagos make una continue kò yí bí Kwara State ló ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti wò Ògbómọ̀ṣọ́ from Ògbómọ̀ṣọ́ Ìbàdàn from Ìbàdàn Lagos State díẹ̀ ni malaria ò kí múyàn lẹ́ẹ̀kan náà díẹ̀ ló máa wọlé sí ẹ lára sí life ìyá oníyà principal school yẹn náà mi ò mọ̀ mi allegedly mi mọ̀ bí wọ́n gbé student o but àwọn tí mi ṣàkọ̀rí tí mo rí tán ṣe fídíò wọn wọ́n ṣe fídíò wọn kọ́ máa pe ìjọba kí ìjọba wá help wọn ẹ̀yin náà wò sí life kó lọ jẹ́ ìyá èèyàn lélẹ̀ níbi tó ti ń ronú wípé kí ni wọ́n fẹ́ jẹ lálẹ́ wọ́n máa pè é pé wọ́n ti jí mọ́mí èèyàn gbé àbí sísítà ẹ̀ kan gbé nílùú tó lọ́ba tó níjòyè ẹ̀yin ìjọba wa ẹ ṣàánú wa o ẹ̀yin náà la máa ké pé o àwọn tó wà l'Ógbómọ̀ṣọ́ èèyàn ni wọ́n ń ṣẹ́ràn o ẹjọ́ torí Ọlọ́run o ẹ help wọn o ànábì la fi bẹ̀yìn Jésù la fi bẹ̀yìn Ọbàtálá la fi bẹ̀yìn o ẹjọ́ torí Ọlọ́run Ògbómọ̀ṣọ́ me I dey travel well Ogbomoso, I dey pass Ogbomoso every 2 weeks, every 3 weeks. I dey pass Ogbomoso. If I don't reach after that Ogbomoso, I dey face choir like this. It's what mo ṣe máa ń tẹ iná. It's what mo ṣe máa ń tẹ iná. Ọlọ́ba jẹ́ àríkò ṣe stop there. For where? All of now, wey be say ẹ̀rọ tọrọ ẹ̀ fẹ́ sọ. Ọlọ́run jẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí kankan nu family. Mo gbàdúrà ni o. Kò lè yé yín. Like when kidney transplant kí ló mi máa request fún bí i 100 million 50 million. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.